kalẹ̀ àkúṣẹ́ láti òwúrọ̀. Ìròyìn ìrọ̀lẹ́ ni a mú wá sí ojú ìwòran yín. Peter Sagotóyè ní orúkọ ti tèmi. Orílẹ̀-èdè Nàìjíríà ti gbáradì fún ìpàdé àjọ àgbáyé ẹlẹ́ẹ̀kejìlélọ́gọ́ta irú rẹ̀, èyí tí yóò dá lé lórí àyípadà ojú ọjọ́. Àjọ tó ń rí sí àyípadà ojú ọjọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ kan tí a mọ̀ sí GIZ ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìfìmọ̀kún ìmọ̀ fún àwọn ikọ̀ tí yóò ṣojú tí wọ́n ó sì gbẹnusọ fún orílẹ̀-èdè Nàìjíríà nínú ìpàdé náà tí yóò wáyé ní orílẹ̀-èdè Germany. Láti mú àdínkù bá ewu àti àkóbá tí ọ̀rá àti ike ń ṣe fún àyíká wa, àjọ NESRA ti bẹ̀rẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ àti ìlanilọ́yẹ̀ fún àwọn ọmọ ikọ̀ àjọ náà àti àwọn olùgbé ìlú Àbújá. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ni wọ́n pe àkórí rẹ̀ ní fífòpin sí ìjàmbá tí ike ìrọmi àti irúfẹ́ àwọn ike bẹ́ẹ̀ ń ṣe láwùjọ. Ìyẹn náà Daniel ló mú àbọ̀ ìròyìn náà wá. Àjọ ọ̀rẹ́dẹ́gbẹ́ ECOWAS ti gbà wọlé ìgbésẹ̀ tí yóò máa ṣe ìrànlọ́wọ́ ìtanilólobó fún àwọn ọmọ àjọ náà fún ewu tí ó ṣeéṣe tí àyípadà ojú ọjọ́ kí ó mú wá. Èyí ló jẹyọ nínú ìpàdé ẹlẹ́ẹ̀kẹrìnlá àwọn àjọ adarí àjọ náà tí ó ń wojú ọjọ́ fún orílẹ̀-èdè lábẹ́ ikọ̀ ECOWAS. Ìpàdé yìí tó wáyé ní ìlú Àbújá. Ẹ̀wẹ̀, nínú ìpàdé ọ̀hún, orílẹ̀-èdè Nàìjíríà ti jẹ́jẹ́ ìpinnu rẹ̀ láti ṣáájú nínú akitiyan àjọ ECOWAS yìí láti mú àdínkù bá ìjàmbá tí àyípadà ojú ọjọ́ lè fà. Kevin Ehinwaye ló jábọ̀ ìròyìn yìí. Orílẹ̀-èdè Nàìjíríà ti darapọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè mìíràn lágbàáyé láti sàmì ayẹyẹ ọjọ́ òní tí àjọ àgbáyé yà sọ́tọ̀ fún ọjọ́ ọ̀sìn oyin lágbàáyé láti mọ rírì pàtàkì ìwúlò oyin fún ìlera ọmọ ènìyàn àti ní ẹ̀ka ìpòògùn òyìnbó. Oníròyìn wa Yusuf Jika jábọ̀ pé iléeṣẹ́ ìjọba tí ó ń rí sí ọ̀rọ̀ ohun ọ̀sìn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ ní ẹ̀ka ètò ọ̀gbìn ló jáde síta lónìí ṣe ìpolongo láti jẹ́ kí àwọn ará ìlú tẹ́wọ́ gba sísin ọ̀sìn oyin ju bí ó ti ṣe wà báyìí lọ. Àjọ tí ó ń rí sí ṣíṣe lọ́jọ̀ àti ìkópamọ́ àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ti gùn lé ìgbésẹ̀ láti mú àyípadà bá ẹnu ẹ̀gàn tí wọ́n fi ń kan àjọ ọ̀hún àti àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wa, àti láti mú iyì ohun ẹ̀yẹ bá àṣà wa ní ìbámu pẹ̀lú àkókò tí a wà yìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí àkòrí gbòòrò ìwòye ọjọ́ iwájú fún àṣà ìṣelọ́jọ̀ àwọn ohun ìṣẹ̀ǹbáyé, bí àyípadà kankan ṣe ń bá àwùjọ lásìkò àyájọ́ ọjọ́ tí àjọ àgbáyé yà sọ́tọ̀ fún ìrántí ọjọ́ ìṣẹ̀ǹbáyé ti ọdún yìí. Olùdarí àjọ ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà, arákùnrin Olúgbìlé Olowas, sọ akitiyan àjọ ọ̀hún bí ó ti jẹ́ pé ọ̀dá owó awolókun ń bá àjọ ọ̀hún jìjàkadì. Ó tẹ̀síwájú pé àjọ ọ̀hún ò ní tẹ́tí nínú ojúṣe rẹ̀ láti dáàbò bo àwọn ohun ìṣẹ̀ǹbáyé wa gbogbo. Èkímìnì William ni ó jábọ̀ ìròyìn yìí. Ìgbésẹ̀ láti dí àlàfo àti rí ìdájọ́ òdodo ní ẹ̀ka ètò ìdájọ́ àti láti rí pé àwọn ènìyàn rí ìdájọ́ òdodo gbà ní kánkán ni ó ṣe pàtàkì láti bẹ̀rẹ̀ báyìí. Èyí ni ó jẹ́ kókó ìjíròrò nínú ìpàdé láti wá àtúnṣe sí ẹ̀ka ètò ìdájọ́ tí àjọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ The Hague Institute for Innovation of Law and Civil Society Organization on Judicial Reform tí ó gbé kalẹ̀. Akọ̀ròyìn wa fún ẹ̀ka ètò ìdájọ́ Délé Àtúnbí ló mú ìròyìn náà wá. Bí eré ìdárayá àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti gbéra sọ ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí, àwọn eléré ìdárayá
ti bẹ̀rẹ̀ ìjàgùdù lọ́lọ́kan ọ̀jọ̀kan láti gba iyì àti ife ẹ̀yẹ fún ìpínlẹ̀ tí oníkálukú wọn ti wá nínú eré ìdárayá àpapọ̀ orílẹ̀-èdè yìí tí ó ń lọ lọ́wọ́ ní ìlú Abẹ́òkúta. Lékan Àgbọ̀ndẹ ní ẹ̀kúnrẹ́rẹ́ bí ohun gbogbo ṣe ń lọ ní pápá ìṣeré ní ìlú Abẹ́òkúta. Ẹ gbọ́ àbọ̀ tí ó ń bọ̀. Gbọ̀ngàn ìṣeré ìdárayá ti Aláké tí ó wà ní Ìjẹ̀jà ni wọ́n yàn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ibùdó mọ́wàá tí ó máa gbàlejò àwọn oríṣiríṣi eré ìdárayá nínú ìdíje ìgbàlejò eré ìdárayá àpapọ̀ ti ilẹ̀ wa tó ń wáyé ní ìpínlẹ̀ Ògùn. Àwọn adíje ni wọ́n làágùn tí wọ́n sì wàkò nínú ìdíje láti gba ògo fún ìpínlẹ̀ tí wọ́n ń ṣojú fún. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù aláfọwọ́gbá ìyẹn handball teams láti ìpínlẹ̀ Èkó, Sokoto, Kano àti Niger ni wọ́n ṣiṣẹ́ takuntakun lórí pápá láti lè gba ẹ̀yẹ. Ikọ̀ ti ìpínlẹ̀ Èkó ni ó borí ti Sokoto pẹ̀lú àmì ayò 25 sí 24 nígbà tí ìpínlẹ̀ Kano borí sí ojú ìpínlẹ̀ Niger pẹ̀lú àmì ayò kan náà. Nígbà tí ìdíje láàrin ìpínlẹ̀ Edo àti Enugu ni kò wáyé nígbà tí wọ́n kà á fún ìpínlẹ̀ Edo nítorí ìpínlẹ̀ Enugu kò wá síbẹ̀. Àwọn eré ìdárayá mìíràn bíi squash àti badminton ni wọ́n tún gbé ṣe níbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ètò tí wọ́n tò kalẹ̀ fún ìdíje ti ọjọ́ náà. Lékan Àgbọ̀ndẹ ló ti ń jábọ̀ ìròyìn. Kì í dùn kó pọ̀ sókè báyìí ní ọbẹ̀ òkè. Ibi tí àrùmọ̀ fún ti alẹ́ ní lórí ìròyìn wa. Ọlá ní kí ẹ tún darapọ̀ mọ́ wa fún àkọ́tún ìròyìn. Títí ọ̀la ọ̀hún ó dàárọ̀, òun rè láòsùn.